ẹ̀wọ̀n ọdún 18 ni wọ́n dá fún pásítọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàyí. Ó fi tipátipá bá ọmọ tẹ́nàntì rẹ̀ sùn, ó sì fún ọmọ ọ̀hún lóyún. Wọ́n ní Laarin Ọja Loru Ọganjọ ló tún mú ọmọ ọ̀hún lọ sọ́jà tó sì fi tipátipá bá a ní àjọṣepọ̀. Òjíṣẹ́ Ọlọ́run kan, pásítọ̀ Fámákinwá Àjàyí, ti gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 18 láti ilé ẹjọ́ gíga kan tó fìdí kalẹ̀ sí ìlú Àkúrẹ́ látàrí bó ṣe fi tipátipá bá ọmọ ọdún 16 years tó fi tipátipá ṣe kinní yẹn fún un lágbègbè tí pásítọ̀ ọ̀hún gbé Ayédè Ọ̀gbẹ̀sẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àríwá ní ìlú Àkúrẹ́. Àwọn akọ̀ròyìn wọ́n jábọ̀ wípé pásítọ̀ Àjàyí ẹni ọdún 21 years ní pásítọ̀ ọ̀hún tó sì ń fi kinní rẹ̀ tó ń lò ó ní ìlòkulò láti fi bá àwọn ọmọ kéékèèké sùn láàrin ìlú àti láàrin ìjọ. Ọmọbìnrin tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ni wọ́n fi orúkọ bò láṣìírí. Wọ́n ní ó bá ọmọdé ọ̀hún sùn. Ọmọdé yìí ló jẹ́ ọmọ ayálégbé tó yá ilé gbé lọ́dọ̀ pásítọ̀ yìí. Ó bá a sùn títí tó fi fún ọmọdé yìí lóyún. Pásítọ̀ Àjàyí ni wọ́n fẹ̀sùn kàn wípé ó bá ọmọbìnrin tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ìjọ rẹ̀ sùn nínú pálọ̀ ilé rẹ̀ àti nínú ọjà ńlá tó wà ní ìlú Ọ̀gbẹ̀sẹ̀ láàrin òru dúdú. Pásítọ̀ ọ̀hún jẹ́wọ́ nígbà tí ọwọ́ ìyá tẹ̀ ẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé lóòótọ́ ni òun bá ọmọdé náà sùn nínú pálọ̀ ilé òun, ṣùgbọ́n òun ò bá a sùn Laarin Ọja Loru Ọganjọ. Ó ní lóòótọ́ ni wípé òun mú ọmọdé yìí lọ sí àárín ọjà láti ṣe àkànṣe àdúrà fún un kí ọ̀nà rẹ̀ kó lè dúró re. Lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n gbọ́ pásítọ̀ yìí lọ sí ilé ẹjọ́ nígbà tí agbèfọ́ba abilékọ Helen Fálọ́wọ̀ tó fi ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan pásítọ̀ náà. Ẹ̀sùn àkọ́kọ́ ìbálòpọ̀, ẹ̀sùn kejì lílu ọmọ ní ìlòkulò. Àwọn ẹ̀sùn yìí ni wọ́n ló tako abala 29 àti 22 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo, èyí tó sì ní ìjìyà lábẹ́ òfin. Nígbà tí onídàájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀, ó sọ báyìí wípé ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kàn òun ni pásítọ̀ yìí jẹ̀bi rẹ̀, ìyẹn bíbá ọmọdé sùn lọ́nà àìtọ́. Ṣùgbọ́n ẹ̀sùn kejì wípé ó lu ọmọ nílòkulò òun ò rí àrídájú wípé ó jẹ̀bi. Adájọ́ Yẹmí Fásánmi ó ní èyí ni ìdájọ́ òun. Ní báyìí pásítọ̀ Àjàyí máa lọ lo ọdún 18 pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n nítorí òun ṣe kinní yẹn fún àwọn ọ̀dọ́ wẹrẹ lọ́nà àìtọ́. Ẹ rí i wípé ẹni ta ni ó sọ̀lú òun gan ni agbẹ́dẹgbà fólè. Pásítọ̀ Àjàyí ó ti dèrò ẹ̀wọ̀n báyìí bá a ṣe kọ̀wé rẹ̀. Ọmọ ayálégbé rẹ̀ ló ń bá sùn. Bẹ́yìn bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa sọ.